ṣe dágbé agánláyé létò pẹ̀lú ìjùmọ̀bí èmi ṣoore wọ́n lẹ́yìn funfun báláwo báyìí ní iyì ẹnu ẹ̀jẹ̀ pupa yòó níyì òrìṣà ìwà gidi ìwà pàtàkì tó ṣe é gbójúlé gbáralé gbọ́kànlé lẹ̀ṣẹ̀ ọmọ ènìyàn láwùjọ Jùmọ̀bí èmi ṣoore lórúkọ tèmi ọmọ wọn nífẹ̀ẹ́ òòyì bí tójúmọ́ rere ti mọ́ wá sílé ayé ẹ̀ka àsán níbi gbogbo tí ẹ ti láǹfààní láti máa gbọ́ Radio Lagos 107.5 FM tiwantiwa ẹ ṣáà ti mọ̀ wípé tí aago méjì àbọ̀ bá ti lu ètò alálùbáríkà àti ẹ ti ń retí ó ti balẹ̀ gùdẹ̀ bẹ́ẹ̀ ni àlejò mi ti wà pẹ̀lú mi ẹ ti mọ̀ wípé ọ̀tún lọ́tún ni lọ́sẹ̀ẹ̀sẹ̀ pẹ̀lú Jùmọ̀bí Omiṣore. Àlàbí ọjọ́ ẹ̀ máa rí o Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rò pé pẹ̀lú ní kò lè bá wọn dé ní ọmọ òun padà lẹ́ni tí wọ́n gbọ́wọ́ sọ́yà pé wọ́n mọ́ wá nù. Àlàbí ọjọ́ ẹ̀ máa rí o Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rò pé pẹ̀lú ní kò lè bá wọn dé ní ọmọ òun padà lẹ́ni táyé gbọ́wọ́ sọ́yà pé wọ́n mọ́ wá ní. gbogbo ọba ọpẹ́ ní tèmi Pasuma gbogbo ọ̀nà lọ́lọ́run tèmi fi kẹ́ni ètò ayé mi nífẹ̀ẹ́ o kọ́kọ́ bẹ̀rẹ̀ àti lè dìde wà ní ìṣòro o lè jù èmi kan mọ̀ pé wọ́n padà ní inú ọmọ tó ń sọ mo tẹ̀ tí gọ́gọ́ rà òpin tó ti jù mo tẹ̀ tí gọ́gọ́ rà òpin tó ti bọ́ mo ti rọ̀. bẹ́ẹ̀ ni Alhaji Wasiu Ayinde Alabi Pasuma nìyẹn ẹ ṣáà ti mọ lógo ètò Àgànláyé torí wípé kíni wọn ní ilé ayé ò ṣe é dágbé ilé ayé ò ṣe é dáṣe ẹnìkan nílò ẹnìkan fẹ́nìkan láti lè gòkè ní ìdí nìyí tó fi jẹ́ wípé orin MMM yìí òun gangan ni lógo wa tàbá ti wọlé lórí Àgànláyé torí orin tó dáyàn padà sí ìgbà tó jẹ́ wípé àwọn èèyàn tiẹ̀ ti wò pé léyìí kò lè méèkì nígbà tó Ọlọ́run fúnra rẹ̀ wá wò pé ṣẹlẹ̀ léyìí ó máa gbéra ajá wa nílẹ̀ bó ṣe wà náà nìyẹn mo ní gbogbo ibi tí ẹ̀dá bá wà nílé ayé yìí tí kì í bá ti ṣe ìwọ nìkan mo ní kó máa rántí wípé gbogbo bí wọ́n bá ti ṣe wà lótìtọ́ ni o ṣùgbọ́n tí ó bá ti jẹ́ wípé ìwọ nìkan ló wà níbẹ̀ kò ní sí oògùn ṣùgbọ́n tó bá ti jẹ́ wípé ẹ̀sìn bá ń pé méjì mẹ́ta mẹ́rin ó gbọ́dọ̀ máa rántí wípé mọ̀lẹ́bí ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ ti wá ìdílé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti wò yín dàgbà tí ènìyàn bá ti wá láti mọ̀lẹ́bí ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ wípé ìwà ọ̀tọ̀ọ̀tọ̀ ló máa wà nínú wa tí ìwà ọ̀tọ̀ọ̀tọ̀ bá ti jọ wà nínú wa nǹkan tó bá wá kù níbẹ̀ ni wípé ká máa wá ní sùúrù fúnra wa torí wípé oníkálukú máa ní sùúrà tó bá wá nípa èyí tó jẹ́ wípé ìwà àti ẹ̀mí tó ní kálukú bá yẹ̀ sí níwà àti ẹ̀ tí ò bá sí pé ká máa ṣe àtúntò àbí ká máa ní sùúrù fúnra wa tẹnìkan bá wá dé ṣe mọ̀ wípé ìwà ọmọ ní mọ́ ṣe ò kí gbẹ́ ìwọ tó ò lè súnra kì tó jẹ́ wípé ọkí ló mọ̀ ní ọ́ tí wọ́n bá ti dé gbogbo ibì kan ò fẹ́ máa ṣe bíi pé wọ́n gangan lálàyé o gbọ́dọ̀ máa lo àlòyé ìwà rẹ nípa mímọ̀ wípé ẹlòmíì náà wà níbẹ̀ tí kò bá ti sí irú ẹ̀ tó jẹ́ wípé ìwà tí èmi nìkan ni mo fẹ́ máa dá lò ìjà máa ṣe. àfẹ́mí. tó bá wá jẹ́ pé ìdílé mùsùlùmí nìwọ ti wá ó di dandan kó o pàdé ọmọlẹ́yìn Kristi níbẹ̀ o àwọn oníṣẹ̀ṣe ògbẹ́yìn tó rọ́pọ̀n báyìí náà ni gbogbo wa níwájú Ọlọ́run kódà bó rárá àgbo wá padà láwọn olóríṣà kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ ṣé orí gbogbo wa báyìí wáyé ó ní kíní kan tó máa ń pè ní religion tolerance ṣé wá rí irú tolerance tó ń sọ yẹn gbogbo nǹkan ló yẹ kéèyàn máa ní faradà sí bó ṣe wà níbi ìwà wíwù ló wà níbi tá a bá bára wa pàdé níbi ilé ìjọsìn bẹ́ẹ̀ ló ṣe wà tá a máa bára wa lò nílé iṣẹ́ bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni bó ṣe wà nínú gbogbo ẹ̀yà tí wọ́n bá ti bí wa bó ṣe ti bí ẹni ẹ̀yà Haúsá wọ́n bá wọn kan lẹ́yà Ìgbò ìwọ ẹ̀yà Yorùbá tí fi wá o ìgbà oríṣiríṣi bá a ṣe lọ nìyẹn ìwọ ọ̀tọ̀ọ̀tọ̀ àdámọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n fi jọ dá wa ìdílé lẹ́yìn tó fi jẹ́ wípé màmá wa wù wá pé wọ̀ kí ìlú mọ̀ ó tún ti dé ara ilé yín ló ń bọ̀ yín.
tó kù sínú ìdọ̀tí kàkà tó tọ́jú ẹ̀rù. ọláyẹmí ló kú ọdún ìgbà yàtú wàhálà. Aláìlúwà ọba Lùgbọ́n Ọláyẹmí Arólò Adébàmbọ̀ Gbádéwọ̀lú ti ìlú Arárọ̀mí Àrólé Ògúntìmẹ̀yìn ń bẹ̀jù lẹ́kí ó gba àwọn èèyàn kàǹkà kàbìtì lálejò nílẹ̀ yìí àti lókè òkun tí pápá ìṣeré Arárọ̀mí ìbẹ̀jù lẹ́kí ní ọjọ́ sátidé ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún yìí Saturday 29/4/2023 níbi tí gbogbo àwọn òrìṣà pátá tó jẹ́ ti ìbílẹ̀ bíi Egúngún Ọlọ́sùn Ṣàǹgbẹ́tọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò ti máa ṣeré fún gbogbo àwọn ènìyàn pátá bẹ́ẹ̀ ni wọ́n máa wúre fún gbogbo ènìyàn tó bá wá di ọjọ́ Sunday gan ọgbọ̀n ọjọ́ oṣù kẹrin ọdún yìí Sunday 30/4/2023 ní fàájì àtàrí yóò fọná sójú TK1 The Ultimate olúayé onífújì Máyégún General wọ́n máa ṣeré fún ládéládé lóye jò lọ́jọ́ náà Mọ́sálẹ́kẹ́jọ ni ó máa darí ètò ọjọ́ Sunday ọ̀sẹ̀ yìí gan ni o ní àríyá pẹ̀lú K1 The Ultimate tí gbogbo àwọn afẹ́nifẹ́re ó bá ọba Gbádéwọ̀lú ìlú Arárọ̀mí ìbẹ̀jùlẹ̀kí gúnwà lórí ìtẹ́ wọn máa ṣàjọyọ̀ Àrólé Ògúntìmẹ̀yìn àkọ́kọ́ kẹ́ẹ̀pẹ́ o kẹ́ẹ̀sẹ̀ pẹ́pẹ́pẹ́ o àṣẹ olùkéde Àrólé Ògúntìmẹ̀yìn 1 ọba Gbádéwọ̀lú tìlú Arárọ̀mí ìbẹ̀jùlẹ́kí. Àgànláyé ilé ayé yìí kò ṣe gbàgbé. Àgànláyé ká fọwọ́ sọ̀rọ̀ pẹ̀lú tán. Àgànláyé ilé ayé yìí kò ṣe gbàgbé. bẹ́ẹ̀ ni Àgànláyé lẹ́tọ̀ pẹ̀lú Jùmọ̀bí Omiṣore ẹ̀rí gbogbo bá ṣe ń bá a lọ tẹ́lẹ̀ mo jẹ́ kó yé wa wípé àní olúkálùkù ló níwà tiẹ̀ tá a bá sì ti níwà ara wa tá a bá ti wá ní ìfaradà tá a lè fìjọ máa bára wa gbé láti lè jọ máa bára wa lò òun ló lè jẹ́ kí ilé ayé dùn gbé o òun ló lè jẹ́ kí ilé ayé wà kódà bó o bá níwò bí wọ́n bá jọmọ Yorùbá bó ti lè jọmọ Yorùbá tó wàá pàdé Èkìtì wàá pàdé Ẹ̀gbá Ìbàdàn wà níbẹ̀ Ìjẹ̀bú sórí pọ́tọ́ọ̀tọ̀ ìwà bẹ́ẹ̀ ni ìwà tèmi bóyá wà yìí ó yàtọ̀ sí wà àlejò mi tó wà lórí afẹ́fẹ́ lónìí mo má rè wo obìnrin rẹ̀ gbọ́dọ̀ wá fún yín ọmọ pupa tí ò lábàwọ́n kankan lára ọmọ tó lẹ́wà tó níwà tó tún wá lóhùn ẹjọ́ kan mọ̀ nílé. mo kí gbogbo àwọn olólùfẹ́ mi nílé lóko lẹ́yìn òdì pé a kú dédé àsìkò yìí orúkọ tèmi ni Queen Madiva alóyinlóhùn Abímbọ́lá Madiva aya Àkànní olórin kan ṣoṣo tó important. ṣe ẹ ti gbọ́ báyìí yẹn ṣe rí mo máa ń láìkí pé tí wọ́n bá wọ̀ tó bá jẹ́ ọmọ tó bá ní flavour kó tún wá mọ iye ara ẹ̀ ṣé wọ́n ṣe Queen Madiva Abímbọ́lá èmi gan bí ṣe wà yìí Princess Àjùmọ̀bí Omiṣore ọmọ wọn nífẹ̀ẹ́ òye níbi tójú mọ́ eré tí mo wá sí ilé ayé àtàpàtúnpá sí mi báyìí mi ò láìkì gbéraga tó bá yẹ pé kájọ máa proudi tó bá yẹ pé nǹkan tí Queen Madiva gbé ẹ jẹ́ kájọ proudi nídìílé ìyá mi ọmọ ọba ni mí nídìílé bàbá mi ọmọ ọba ni mí I'm a pure princess do you get that Queen Madiva ẹ jẹ́ káwọn èèyàn mọ lógo. sálẹ̀ ni tó ń ṣeré lọ́wọ́ Queen Madiva ni sálẹ̀ ni tó ń pèdè ara yìí Queen Madiva ni àwa làgbà àwa lọ́gá kò sẹ́lẹ́gbẹ́ wọn ẹ má yiri ẹ̀ wò ọ̀kín lọ lórí ẹyẹ ẹ má yiri ẹ̀ wò kìnìún lọ bá ẹranko Abímbọ́lá Madiva o Mama Ruby ló ń pèdè ohun yẹn nìyẹn gangan orí ẹ jẹ́ káwọn ará ayé gbọ̀rọ̀. Cash, Laurels, it's Queen Madiva. Cash from the party, cash straight to my house. Go paparazzi, I don't care anymore. Go to my house, from the party, go paparazzi. I get on the dance, they want that, they want that. I take that, I get bàbá láàánú mi ẹ̀yin mò ń ké pè ẹ̀yin mò ń wárí fún ọba tí ń dá mi lọ́lá. bẹ́ẹ̀ ni I don't get cash nígbà tí mo ti rí Queen Madiva mo ti mọ̀ bóyá lè mọ̀ ẹjọ́ ẹ má lọ wá o hard currency ló wọlé fún mi lónìí ẹjọ́ ta ló ń jẹ́ Queen Madiva kí lorúkọ yín gangan tí wọ́n sọ yín lọ́jọ́ tán bí yín. orúkọ tèmi ni Tèmítọ́pẹ́
Abímbọ́lá Badmus Onífàdé. síbẹ̀ tí ẹ wà assured pé 100% entertainment la máa. Queen ó tiẹ̀ ti ṣúwọ́ jù ìyá ó yá Queen. ìyá yín náà rédíò Lagos bẹ́ẹ̀ ni you no dey play here o bẹ́ẹ̀ ni à ń bọ̀ ẹ jẹ́ ká ṣubú là jẹ́. gbogbo ìpọ́njú rẹ̀ ló ló wá mi ti. Cash, Lawrence, it's Queen Madiva. Getting more cash from the barrage cash. It's your Miami, go paparazzi. I don't care anymore. Getting Miami from the barrage, go paparazzi. I get on the dance, it's all the day of life. And you want them on that. I take care of money. I didn't have a package. In a package, baby, to the parachute, but me, I don't care, I don't send to run away. If you wanna roll with me, I'll take you there. Let's get my baby. Every communications, alága yìí dúró ìjókòó. LC fún èyíkéyìí ayẹyẹ tẹ́fẹ́ ṣe ìgbàgbà tó wọ́n mú òde rẹ̀ jù. Kò sẹ́nu pẹ́sìkà alága jùlọ bí omi ṣòro. Fún alága ìdúró àti alága ìjókòó ẹ pè classic alága sórí 0704 424 7984 0704 424 7984. Èyí ayẹyẹ tẹ́fẹ́ ṣe ìgbàgbà tó wọ́n mú òde rẹ̀ jù. Kò sẹ́nu pẹ́sìkà alága jùlọ bí omi ṣòro. Ọláyẹmí ló kú ọdún ìgbà yìí á tù wá lára. Aláìlúwà ọba Lùgbọ́n Ọláyẹmí Àrólò Adébàmbọ̀ Gbádéwọ̀lú tìlú Arárọ̀mí Àrólé Ògúntìmẹ̀yìn ńbẹ̀jùlẹ̀ kí ó gba àwọn èèyàn kàǹkà kàbìtì lálejò nílẹ̀ yìí àti lókè òkun tí pápá ìṣeré Arárọ̀mí ìbẹ̀jùlẹ̀ kí ní ọjọ́ sátidé ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún yìí Saturday 29/4/2023 níbi tí gbogbo àwọn òrìṣà pátá tó jẹ́ ti ìbílẹ̀ bíi Egúngún Ọlọ́sùn Ṣàǹgbẹ́tọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò ti máa ṣeré fún gbogbo àwọn ènìyàn pátá bẹ́ẹ̀ ni wọ́n mọ wúre fún gbogbo ènìyàn tó bá wá di ọjọ́ Sunday gan ọgbọ̀n ọjọ́ oṣù kẹrin ọdún yìí Sunday 30/4/2023 ní fàájì àtàrí yóò fọná sójú TK1 The Ultimate olúayé onífújì Máyégún General wọ́n máa ṣeré fún ládéládé lóye jò lọ́jọ́ náà wọ́n ṣẹlẹ́ńkẹ́jọ ni ó mọ̀ darí ètò ọjọ́ Sunday ọ̀sẹ̀ yìí gan ni o ní àríyá pẹ̀lú K1 The Ultimate tí gbogbo àwọn afẹ́nifẹ́re ó bá ọba Gbádéwọ̀lú ìlú Arárọ̀mí ìbẹ̀jùlẹ̀kí gúnwà lórí ìtẹ́ wọn máa ṣàjọyọ̀ Àrólé Ògúntìmẹ̀yìn àkọ́kọ́ kẹ́ẹ̀pẹ́ o kẹ́ẹ̀sì pẹ́pẹ́pẹ́ o àṣẹ olùkéde Àrólé Ògúntìmẹ̀yìn 1 ọba Gbádéwọ̀lú tìlú Arárọ̀mí ìbẹ̀jùlẹ̀kí. Ẹ̀rọ sí mọ́sítẹ́ẹ̀tì ọ̀gá ni wọ́n jẹ́ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe dúdú ni wọ́n oríṣiríṣi ìfẹ́ lọ́sọ̀rọ̀ ìbẹ̀rù sí ìfọyà sí rárá ẹ̀ẹ́sẹ̀ dáńtọ́ ẹ̀rọ sí mọ́sítẹ́ẹ̀tì gbọ́dọ̀ lé. Ẹ̀rọ senior catering service àwọn professional aláṣẹ wọ́n mọ ikú tó pa oúnjẹ wọ́n mọ ìtọ́jú ọ̀pọ̀ èrò ẹgbẹ́ ní ìgbéyàwó òkú àgbà ayẹyẹ ẹgbẹ́ ìnáwó nílé ìjọsìn àti gbogbo ayẹyẹ lóhùn tẹ́ fẹ́ ṣe. Ẹ̀rọ senior catering service ní kẹ́ẹ̀bí ṣe oúnjẹ sísè fún iṣẹ́ wọn ni láti bá yín lo iye tẹ́ ẹ ní fáwọn àlejò tẹ́ ẹ pè. Ẹ̀rọ senior catering service ilé iṣẹ́ wọn wà ní 23 Federal Street Ọgbà Lagos. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0704 424 7984 0704 424 7984. ẹ̀ẹ́sẹ̀ dáńtọ́ ẹ̀rọ sí mọ́sítẹ́ẹ̀tì gbọ́dọ̀ lé. gbogbo ẹ̀yin arìnrìn-àjò ọmọ jayéjayé tẹ̀ ń fẹ́ ilé ìtura tó dára tó yááyì tó sì fọkàn balẹ̀ pẹ̀lú ààbò tó péye ẹ má ṣe wàhálà jìnnà the M Service Apartment ní kí ẹ máa lọ wọ́n wà ní Peridot Street Treasure Island Estate orílẹ̀ mọ́ Ọbáfẹ́mi Owódé Local Government Ogun State tí ẹ bá ń fẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè wọ́n sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ 0916 374 4666 0916 374 4666. bẹ́ẹ̀ni kí n máa sáré jíṣẹ́ CEO the M Service Apartment and Suites ọmọọba akínrìnàdé adéyẹmí aláyélúwà wọ́n ní kí n bá wọn kí gbogbo ẹbí ọ̀rẹ́ tí wọ́n wá bá wọn ṣe ayẹyẹ ọjọ́ ìbí àwọn àti ọdún kan tí wọ́n ṣí iléeṣẹ́ the M Service Apartment ìyẹn tó wáyé ní ọjọ́ Monday tó kọjá ìjẹta yìí lọ́nà 24th of April 2024 ní olú iléeṣẹ́ wọn tó wà ní Treasure Island Estate Peridot Street Ọbáfẹ́mi Owódé Yewa pàápàá jùlọ wọ́n ní kí n máa bá wọn kí àwọn ọ̀rẹ́ àwọn tán wá láti ìlú England pé wọ́n ṣe bẹ́ẹ̀ ni kí n má gbàgbé láti máa kí mọ́mì mi dáadáa Mrs. Ọlánípẹ̀kun Ìyábọ̀dé Àgbékẹ́
happy birthday to you ma ìyá ìwà tómi Dixie nìyẹn ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láàyè àti ní ààyè ìdẹ̀ra Mrs ọlọ́run nípẹ̀kun Ìyábọ̀dé Àgbékẹ́ ìyá ìwà tómi Dixie happy birthday to you ma long life and prosperity. bẹ́ẹ̀ ni kí n máa sọ fún yín wípé sinimá Oore Ọ̀fẹ́ ó ti jáde ó ti wà ní fún àgbéléwò iléeṣẹ́ tó tà ní Corporate Picture bẹ́ẹ̀ ni produced by Ali Adégòkè oríṣiríṣi àwọn àgbà òṣèré jàǹkànjàǹkàn bíi Múyìwá Adémọ́lá Wùmí Toríọlá Aliu Adékògòkè fúnra ìlú wa bẹ́ẹ̀ ni ó ti wà ní wíwò lórí Yorùbá Plus TV kẹ́ ẹ lọ́ọ́ máa wò ó ti wà níbẹ̀ èrè tó dára ní ẹ bá wò ọgbọ́n wà níbẹ̀ Olóore Ọ̀fẹ́ wọn pé àkọlé ẹ̀ Queen Madiba yes ma owó Mama Ruby so ẹni wípé ẹ̀sìn kọrin ó ti tó ọjọ́ mẹ́ta ṣé ẹ ti wá ṣe album ṣé láwọn orin kí ni àwọn album ní tẹ̀sí. bẹ́ẹ̀ni a ṣe track tí a pè ní Àánú Mo Rí Gbà ìyẹn a ṣe yẹn fún orin tí ó jẹ́ orin tí èèyàn lè máa gbọ́ ní gbogbogbò orin àdúrà ní orin òpin ọdún. òyà kí ló rẹ fún mi ní track kan náà Àánú Mo Rí Gbà. Àánú mo rí gbà kí máa ń ṣàgbára oore Ọlọ́run ni onírè àfọ̀dé if no be your love o wetin I go do if not your grace from January to December baba na your love o mi ò fi kú lókìkí ẹ sọ pé o ṣé Ọlọ́run ọba alihamdulilayi o ṣé Ọlọ́run bẹ́ẹ̀ ni Ọlọ́run ló ń ṣọ́ gbogbo wa ìyẹn ni a pè ní Àánú Mo Rí Gbà a wá ṣe party experience volume 1 ìyẹn ẹmọ party experience mixtape la máa ń pè a fi oríṣiríṣi orin sí oríṣiríṣi ìyẹn fáwọn orin ìgbàlódé àlùjọ gégéré ẹwà ní party ni ẹkọ wọ́pọ̀ òkè a fẹ́ gbọ́ tùǹgbà a fẹ́ gbọ́ tùǹgbà tẹ bá ti fi sí báyìí oríṣiríṣi flavour ni ẹ máa gbé bọ́dì lọ ni so volume 2 ìyẹn máa jáde ní June 3rd ní ọjọ́ ìbí mi káwọn olólùfẹ́ wa kí wọ́n máa retí ẹ̀ lọ́pọ̀ ti máa rí ṣé audio mark ni wà lórí audio mark wà lórí gbogbo media platform tó bá tà sí ti mú fóònù wọn bó jẹ́ fóònù pọ̀ lóríṣiríṣi ẹ bá ti ṣí ìbájá android ni ẹ̀tẹ̀ sójú ẹ̀tẹ̀ Queen Madiba party experience ó máa gbogbo kíbi tó wà lórí Apple ní iTunes ní audio mark ní Boomplay kò síbi tí orin wa tí ó sì ẹ ṣáà ti tẹ gbogbo àwọn tẹ ti ṣe tẹ́lẹ̀ àti tuntun gbogbo ẹ̀ ti June 3rd yẹn tá a máa fi ṣe ọjọ́ bíi CEO gangan startup Satb studio ìyẹn gangan ní party experience volume 2 àti ní volume 1 tẹ́lẹ̀ dẹni orin táwọn aráalé ti ń gbọ́ tí wọ́n ń play yẹn ìyẹn á pe àkọlé ẹ̀ ní cash ìyẹn jẹ́ R&B hip hop track náà ní takò fún àwọn èèyàn pé kìí ẹ tún gbọ́ pé Madiba ní àrà ọ̀tọ̀ kẹ́lẹ́ mọ̀ pé ó pọ̀ ní àti pé gbogbo nǹkan tó ti ẹ̀wà nígboro ní ìsinyìí wọ́n pe kíní kan depression ọlọ́mọdé mọ̀ náà lè ti wá so tí wọ́n bá ń gbọ́dọ̀ àwọn orin aládùn báyìí kí ló ń jẹ́ depression music is a máa bí ẹ̀ṣà music máa ń heal soul ní kò sí tó ṣe fẹ́ ó jẹ́ sadist tó bá ti gbọ́ orin ó ṣàmà ginger spirit ẹ̀. kò máa gbé bọ́dì nígbà tí ṣe pọ̀ fowó tọ̀yàn wọ́n gbé mi pé nígbà yorí òní wú tó bá wá fẹ́ pe Queen Madiba torí mo mọ̀ wípé alájẹ ni Queen Madiba bẹ́ẹ̀ni o tó bá fẹ́ pe Queen Madiba nọ́mbà wo ni wọ́n lè pe mọ́ èmi ò fáwọn nọ́mbà tó máa sọ wípé àwọn fans bí wàá máa ní àwọn fẹ́ pe Queen Madiba ṣe náà sọ pé máníjà rẹ̀ máa wọ̀ fún ara mi ni màá gbé nọ́mbà tí màá fún yẹn lólùfẹ́ mi fún ara mi ni màá gbé ẹ lè pe Queen Madiba sí orí 08075894004 lẹ́ẹ̀kan sí 08075894004 ẹ pè wá kí ẹ gbéṣẹ́ wá iṣẹ́ alálùbáríkà Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. òun náà lẹ ti gbọ́ yẹn ó ní tẹ́ ẹ bá fẹ́ pe Queen Madiba ẹ pè wọ́n sórí 0807 589 4004 0807 5894004 tàbí èyí tí ẹ bá mọ̀ wípé ẹ jẹ́ olólùfẹ́ Queen Madiba tí ẹ bá fẹ́ mọ gbogbo ibi torí bí Queen Madiba ṣe wà yírú wíkẹ̀ndì ìbòlẹ̀ tí wọ́n lọ já wọn sí. wíkẹ̀ndì ayẹyẹ ta ní pọ̀ ẹ mọ̀ pé most events náà wà ní strictly by invitation àmọ́ club gig ta ní àwọn ìta máa ń ṣe ní táwọn olólùfẹ́ ti máa ń wá ẹ. fáwọn tó bá fẹ́ mọ ibi tí mo ti fẹ́ ṣe ayẹyẹ torí ní gbogbo òbí ló ti fẹ́ kí Queen Madiba wa kọrin àwa là ń sílẹ̀ tí ìtàfẹ́ lọ ẹ lè kàn sí wa ní orí Queen
lórí Instagram @queenmadiva_. níbẹ̀ yẹn tẹ́ bá ṣáà ti wà ń bẹ̀ gbogbo ohun tó bá ń lọ nípa Queen Madiva lè máa rí ibi tá ti fẹ́ ṣeré ni èyí tó ń bọ̀ ìta ti ṣe gbogbo ẹ̀ pátápátá lè máa rí. ṣe ti gbọ́ báyẹn gbogbo ẹ̀yin olólùfẹ́ Queen Madiva ẹ má ṣe wàhálà jìnnà tẹ́ ẹ bá mọ̀ wípé ẹ fẹ́ pe Queen Madiva lólórin abẹ́ ẹ fẹ́ lọ síbi tí Queen Madiva ti ṣe kíni tó ti ń gbé sáwọn èèyàn lára tẹ́yìn náà fẹ́ lọ gbé bọ́dì ẹ kàn lọ sórí Instagram page wọn @Queen Madiva jẹ́ ń pè dáadáa @Queen Madiva Madiva torí diva ni mí tó bá fi underscore síwájú ẹ ló bá tán. ṣe rí Queen Madiva yìí bó ṣe wà akọ ti pọ̀ jù kí ló ṣẹlẹ̀ jẹ́ ń gbọ́ nǹkan tó wà lọ́dọ̀ tiẹ̀ ń bẹ̀ yẹn. ìgbà tó tó ìgbà ló ń ṣe baálé àgbọ̀n mi kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń ṣe baálé odò ẹni tó bá mojú ògùn ló ń pa bìnírè tá bá ń sọ̀rọ̀ nípa alága ìdúró alága ìjókòó tó kọ́ṣẹ́mọṣẹ́ tó mojú ẹ̀ Jùmọ̀ bí Omiṣore lọ́lọ́rundé ládé ẹ̀wà náà fún èyíkéyìí ayẹyẹ ìgbéyàwó ọmọ yìí tó ń bọ̀ lọ́nà ẹ pè Jùmọ̀ bí Omiṣore sórí 0704 424 7984 0704 424 7984. fún nǹkan tá à ń bá a lọ mo ní gbogbo ẹ̀yin olólùfẹ́ Queen Madiva tẹ́ ẹ fẹ́ kí Queen Madiva kó ṣe kí ni kó wá bá yín tán ṣé ọmọ yín ló fẹ́ ṣe wedding ni ṣé òkú àgbà ni ìgbéyàwó ni ẹ fẹ́ sílé ni ẹ pè Queen Madiva sórí 0807 5894004 0807 5894004 abẹ́yìn tí ẹ bá fẹ́ mọ̀ bí tí Queen Madiva ti ń ṣeré wọ́n ní kẹ́ ẹ lọ sórí Instagram handle wọn @QueenMadiva_. kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ gbogbo everything tó bá fẹ́ ṣe ló wà níbẹ̀ tó kò ní ju báyìí lọ lórí ètò Àgànláyé lọ́sẹ̀ tòní tí ẹ bá gbádùn wa dáadáa lọ́tẹ̀lé Jùmọ̀ bí Omiṣore official Jùmọ̀ bí Omiṣore lórí Instagram tàbí kẹ́ ẹ lọ sórí Facebook wa Jùmọ̀ bí Omiṣore tẹ́ ẹ bá dẹ̀ lọ́kàn sí ọ lórí YouTube channel wa torí gbogbo nǹkan tá a ṣe yìí bóyá àwọn ṣẹ̀ṣẹ̀ wọ lórí ilé òpá pàdé mi lẹ́yìn wọn interview lọ́wọ́ mi ò gbọ́ ni o ẹ lọ sí Àgànláyé lórí YouTube channel wa ẹ máa rí ìta ṣẹ̀ṣẹ̀ tán yìí àti gbogbo ìta àti ṣe tẹ́lẹ̀ gbogbo ẹ̀ lè máa bá pàdé níbẹ̀ kó bá lè ṣe kí ni kẹ má lọ gbé gbọ́ mọ́ sọ fún yín má máa ní carry over o torí pé kí ni iwájú lọ pé ibi tí máa ń sí so ẹ ṣe oníyanṣẹ́ ọlọ́wọ́ ṣe mo dúpẹ́ lọ́wọ́ bọ́tìnì mi Dàmílọ́lá bẹ́ẹ̀ ni kí n máa dúpẹ́ lọ́wọ́ kò fẹ́rẹ́ ọ̀la ìwọ̀lá Jùmọ̀ bí Omiṣore lórí kan tí mo máa nífẹ̀ẹ́ òyì ibi tó Jùmọ̀ rere tí mo wá sí ayé ó dàbọ̀. Cash, Lawrence, it's Queen Madiva. Getting more cash from the bars, cash. It's from my hand, it's from my purse, and I'm getting more cash.